Quran 6 verse 161 sura kílẹ̀ yìí ń pè é Suratul An'am ọ̀yá náà gbọ́mọgbọ́mọ sí tiẹ̀. Wa ma kana li nabiyyin an yagulla. Ṣẹ́gbọ́n àyà yẹn sọ pé kò tọ́ fún ànábì kan láyé kó lu jìbìtì. Wa man yaglul. Ẹni ó bá lu jìbìtì. Ya'ti bima galla yawmal qiyamati. Ní tó gbá àwọn èèyàn tó gbá àwọn yóò rù dé wá láti kíámà báyìí. Thumma tuwaffa kullu nafsin ma kasabat. Ẹni wọ́n lu jìbìtì àtẹ́lẹ́ lu jìbìtì àwọn asan kó wá lẹ́sàn-án tó ṣe. Wa hum la yuzlamun. Ọlọ́run náà sì ní ṣe àbòsí mbẹ̀. Ìtí wọ́n rí nì. Ìgbà wọn wà lọ ka àdìsí tí ọwọ́ jẹ́rìí àyà yìí kí làdìsí ẹ wí. Nazalati fi qatifatin humara. Ọmọ tó ń wí ni oníjẹ́ humara hamura nìyẹn náà. Nazalati fi qatifatin hamura. Nígbà wo? Fukidati yawma badrin. Sọ́jẹ̀sù. Kọ́mọ yẹn kọ́ ebi tún ni. Torí pé ebi ni kò ìdọ́dọ̀ wa náà. Ẹ̀yin tẹ́ ẹ rí wa tẹ́ ẹ ń bu wa tẹ́ ẹ ń kara ebi. Ṣé bébí jọ ń pa wá ni àbí ẹ̀yin ọ̀gbádùn? Ṣé ẹ̀rẹ́ àtàkè yìí? Wọ́n jagun Bádàrè tán. Ẹ máa gbọ́ gbọ́ oníṣẹ̀ṣe tí ọmọ wọ̀ wá àti mùsùlùmí. Wọ́n jagun Bádàrè tán. Wọ́n wá kó àwọn ẹrù ogun wálé. Nígbà wọ́n kó ẹrù ogun wálé, oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀. Kíní kan wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dàbí kíní mo fi kọ́rùn yìí. Ó ṣe é bora oníjẹ́kọ̀ tí í fà. Ọwọ́ ajé aláwọ̀ pupa. Gbogbo àwọn sàhábà rí wípé kíní yìí bẹ́ẹ̀ kálukú rí. Tí a bá yìí dé wọ́n pín ẹrù ogun. Èyí tí wọ́n bá gbé sí Baitul Mal wọ́n gbé síbẹ̀, ìyẹn ni pé Islamic treasury wọ́n gbé síbẹ̀. Wọ́n bá rí aṣọ yìí mọ́. Wọ́n rí aṣọ pupa yìí mọ́. Tí wọ́n pè ní pátá o. Bintọ́ọ̀lù náà pè ní pátá lédè Lárúbáwá. Bintọ́ọ̀lù kọ̀tífà aṣọ ọ̀rẹ́ pé wọ́n bá rí mọ́. Wọ́n pè ní bí silk garment or silk clothes, something like that. Ìmọ̀ ẹ̀dán yọ̀rọ̀yọ̀rọ̀ bó ṣe dùn. Òun ni wọ́n ò rí máa fọyà. Faqala ba'dun nasi. Apá kan àwọn èèyàn wá ń sọ wípé akhadaha. Wọ́n bá l'Ànábì Lómu. Qala fa akisaru fi dalika. Wọ́n wá lè wí lójú Ànábì wá ń wí kí pé Ànábì ló mú kinní o. Àwọn míì wí ní wípé Ànábì ni ó mú. Wọ́n ti rò wípé báyá yóò fi nuwọ́ àbí yóò fi bora. Wọ́n sàn wípé ní nǹkan tó nọ́mà téèyàn lè sọ pé bóyá fà ló mú. Àwọn èèyàn wá wí bẹ́ẹ̀ ọ̀yá fàákìsàrú fi sáríkà. Ìgbà tí wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní wí ìdù ọ̀yá. Fa'anzalallahu. Lọ́lọ́run bá fi sọ àyà yẹn kalẹ̀ pé Wa ma kana li nabiyyin an yagulla. Olúwa ní kò ànábì kankan ò tó bẹ́ẹ̀ kìí ṣe Mùsàfá nìkan. Sallallahu alaihi wasallam. Ma kana li nabiyyin kò tọ́ irú ọ̀tọ̀ fún Isa irú tẹ́ ń wí pé àbọ̀hún ló mú ọ̀tọ̀ sí Isa ọ̀tọ̀ sí Musa ọ̀tọ̀ sí Nuhu ọ̀tọ̀ sí Ibrahim. Ọlọ́gbẹ́ atẹ́bíríà ni wọ́n ń pè yẹn. Ọ̀yà. Wa man yaghlu ya'ti bima ghalla yawmal qiyamah. Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ sọ pé bóyá ànábì ló mú yìí sẹ́yìn ò mọ̀ pé ògbẹ́ náà bá jí nǹkan yóò dá padà lálẹ́ kíámà. Ẹ wá gbọ́n tí Mustapha gan wá wí fúnra rẹ̀ ọ̀yà ń sóbi àdìsí òkè parí ẹ̀. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ẹni tí wọ́n wá ń sọ ń jọ́nà táwọn oníṣẹ̀ṣe sọ ní pé ó jí pátákó àkọ́kọ́ ń bẹ̀ pátá dà ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹni tó mú kinní yẹn gangan dà. Ẹ rí. Ọ̀yà Ànábì tẹ́ wá ló jí pátá ẹgbọ́n tó wí. Man zalama qida shibrin min al-ardi. Ànábì lẹ́ni tó bá jalè íǹchì kan níbi ilẹ̀ onílẹ̀. Tọ́yà dúró tọ́ ẹ pé ibi tí bẹ́kọ̀ rẹ dé nì. Ọwọ́ fi íǹchì kan kún bí ìyá pọ́blẹ́mù. Ọ̀wọ́ ojú ọ̀nà. Kílẹ̀ ló bá fẹ́ sí tọ́ bá ṣe bẹ́ẹ̀. Tawaqahu yawmal qiyamati min sab'i ardin. Ọlọ́run ọ̀pọ̀ láṣẹ wípé máa lọ ìsàlẹ̀ ilẹ̀ keje lọ́hùn lọ gbé ilẹ̀ tó jí wá. Ọjà. Hadithun akhar. Àdìsí mi tó rè o ẹni tẹ́ ló jí ìrè pé aṣọ. Man walla lana amalan.
ẹni tí bá ń bẹ lábẹ́ wa tó jẹ́ òṣìṣẹ́ wa Ànábì ní sọ bẹ́ẹ̀ o. walaysa lahu manzilun. tí ò tí wá nílé tó fi di wípé ó di òṣìṣẹ́ lábẹ́ wa. falyattakhidh manzilan. ẹ fún lówó ẹ ya owó kan fún kó lọ lè kọ́lé. ìwọ tó ṣe ọyá ẹ Yorùbá Ànábì bẹ́ẹ̀ o. gbọ́ gbọ́ àdísùn yà kà tún wí ẹ máa gbọ́. man walla lana amalan wa laysa lahu manzilun. Ànábì lẹ́ni tó bá gbaṣẹ́ lọ́dọ̀ wa tí ó máa bá wa ṣiṣẹ́ o tí ò tí ì kọ́lé. falyattakhidh manzilan. ẹ fún ní ẹ̀pámẹ́ǹtì ẹ jẹ́ kó nílé tó o bá wá ní ẹ̀pọ́ tó o bá ní ìfàní pé ó gba ẹ̀pámẹ́ǹtì gangan á fún olówó oṣù dáadáa rí ipò ọkọ́lé ọjà. aw laysat lahu zawjatun falyatazawwaj. ẹ̀yin àfa àbọ̀rọ̀ yìí kọ́ ni sọmọ téèyàn bá jí àfa tí wọ́n bá ń yẹ ìyá Ànábì tó o bá rí ibi dìfẹ́ǹdì ẹ̀ tí ìrìn òsì náà bàjẹ́ ń sápamọ́ sábẹ́ ìsìlámù jẹun. arábìnrin yòówù tá a bá fún sẹ́ni máa ń bẹ lábẹ́ wọn tí ò tí ì níyàwó tó sì ti tó ní kó mẹ́sàn pé òun fẹ́yàwó a máa fún un ní ẹ̀pámẹ́ǹtì tí ó fi ṣèyàwó yóò maintain life rẹ̀ so. aw laysa lahu khadimun. arábìnrin tó bá gbaṣẹ́ lábẹ́ wa tí ò wá ní àwọn bọ̀yì tí ó máa bá a sọmọ ọ̀dọ̀. falyattakhidh khadiman. ó rí bóun ní ọmọ ọ̀dọ̀ ẹ wo bá Ànábì ti ṣe fáwọn òṣìṣẹ́. ọ̀yà. aw laysat lahu dabbatun. ẹni tí ó bá ní mọ́tò tó gbádùn. falyattakhidh dabbatan. kọ́lọ̀ wa mọ́tò torí pé dábàá mẹ́rin sẹ́mi yìí pé àwọn ẹṣin ni. Ànábì tó wí bá wọn yà. wa man asaba shay'an siwa dhalika. Ànábì ní ẹni tó bá tún ní nǹkan mi ẹ máa gbọ́ o ti ní ilé lórí o ti ní ìyàwó o ti ní ọmọ ọ̀dọ̀ o ní mọ́tò tó ń gùn tó o bá tún ní nǹkan mi ìyàtọ̀ tó ń lọ lè kọ́ hòtẹ́ẹ̀lì. fahuwa ghanim. Ànábì ní ìwọ náà ti kọjá yìí ṣé lẹ́yìn oní ọmọ wa gbé kíní kan pupa tó bùkátà àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ mọ wá ní bọ́ bá fẹ́ lówó oògùn owó